bàbá wa Ṣèyí Mákindé àti gbọ́ pé wọ́n ti rí èèyàn bíi 9 mú tí wọ́n ń gbóúnjẹ tí wọ́n tán bá wọn bandit ṣiṣẹ́ pọ̀. ṣó yẹ kẹ́ ẹ máa gbàlejò òṣì, ṣó yẹ jẹ́jẹ́ wa la wà ń lù ú. Mùsùlùmí ń ṣe tiẹ̀, kírísítẹ́nì ń ṣe tiẹ̀, oníṣẹ̀ṣe ń ṣe tiẹ̀. Òjijì lẹ́ ń gbàlejò Gumi, ẹ ń gbàlejò Gumi a sì wíwíwíwí àwọn kan ní amóríwá kámọ́rùn lẹ̀ nọ́ọ̀sì náà fi ń lérí síra wọn láàrin wọn. Wọn ò wá tí ṣàlàyé àwọn yẹn. Yorùbá ni o, Haúsá ni o, Yíbò ni o, ó yẹ kán tètè bá wa ṣàlàyé wọn kí wọ́n gbọ́. Kí wá ló dé tó jẹ́ pé nílẹ̀ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà nílùú Ọ̀yọ́ yẹn ẹ mọ̀ pọ̀ ẹ má jẹ́ àfi báńdíìtì bára wa jà, ẹ má jẹ́ àfi báńdíìtì bára wa jà. Ìlú Ọ̀yọ́ stéètì ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà ń bẹ̀, àwọn kan mojú ilẹ̀ jù kan lọ, ẹ má jẹ́ àfi báńdíìtì bára yín jà. Ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ wà ń bẹ̀, gómìnà Ṣèyí Mákindé, bàbá wa Olúbàdàn, èyí ti pọ̀ jù. Mo fẹ́ kẹ́ ẹ lọ ṣe àkíyèsí lórí fídíò tí ìyá kan tí wọ́n ní kó sọ̀rọ̀, ohùn ẹni yẹn tẹ́ ẹ bá tẹ́tí sí dáadáa ẹ mọ̀ pé kì í ṣe báńdíìtì lẹ́ni yẹn. Ẹ lọ tẹ́tí sí ohùn obìnrin tí wọ́n mú tó wà lábẹ́ àwọn agbénipa yìí, ẹ lọ tẹ́tí sí ohùn nínú ọ́díò yẹn. Wọ́n dẹ̀ wá fi aṣọ wọ́n fi dí gàgà bí wọ́n ti rìkọ́ọ̀dì gbogbo bẹ̀. Ẹ lọ tẹ́tí síbẹ̀, ó yá speak now. Ẹ lọ tẹ́tí sí ọ̀rọ̀ yẹn dáadáa, ohun tó ń lọ nílùú Ọ̀yọ́ stéètì. Ẹ dákun torí Ọlọ́run, bàbá wa Ṣèyí Mákindé, ẹ má jẹ́ ká fi àwọn èèyàn ṣe pọ́lítíìsì, ẹ má jẹ́ ká fi àwọn èèyàn ṣe pọ́lítíìsì. Eléyìí mùsùlùmí, eléyìí kìrìsìtẹ́nì, eléyìí oníṣẹ̀ṣe. Bàbá wa Ṣèyí Mákindé, dìwé ìbémi ó ṣe eléyìí kì í ṣe bára yòókù ṣe ń ṣe o. Ẹ má jẹ́ ká fi àwọn èèyàn ṣe pọ́lítíìsì nílùú Ọ̀yọ́ stéètì, torí ibi wọ́n ti lọ jà káàkiri yẹn tán ti lọ kó àwọn ẹni ẹlẹ́ni. Wọ́n ń bi wọ́n léèrè, wọ́n ní ká sọ bí wọ́n ṣe jẹ́. Àwọn ẹni yẹn definitely woman yẹn ń sọ báyìí pé ẹ̀yin kristẹni ìjọ chọ́ọ̀chì ẹ ràn wọ́n lọ́wọ́. Ṣé rí pé wọn ò lè, tó bá jẹ́ báńdíìtì ni wọn ò lè fi wọ́n lọ́rùn lẹ́ẹ̀lẹ́ bẹ́ẹ̀. Àwọn kan ti ń bá wọn báńdíìtì ṣiṣẹ́ láti lè fi dàlú Ọ̀yọ́ rú. Bàbá wa Ṣèyí Mákindé, ẹ má gbàgbé nígbà Gumi fi wá tí àwọn tọ́ba Fúlàní fi ń sọ wípé tó fi ń kìlọ̀ wípé Olúbàdàn tó bẹ́ẹ̀ láti lè pàṣẹ pé kí Fúlàní ó mọ̀ daran. Bàbá wa Ṣèyí Mákindé, ẹ má jẹ́ ká fi àwọn mẹ̀kúnnù ta káàdì nílùú Ọ̀yọ́ state. Ẹ má jẹ́ ká fi àwọn mẹ̀kúnnù, kìrìsìtẹ́nì ni o, oníṣẹ̀ṣe ni o, mùsùlùmí ni o, tí oníkálukú bá fẹ́ gbẹ̀san kò ní í dá o. Ẹ dákun torí Ọlọ́run, ẹ lọ tẹ́tí sí obìnrin tí wọ́n mú yẹn, ìyá àgbàlagbà nú wọn tó pera rẹ̀ ní principal. Ẹ lọ tẹ́tí sí ẹni tó sọ pé kó sọ̀rọ̀, kẹ́ ẹ gbọ́ ohùn yẹn, torí mi dá ohùn mọ̀. Mo dá ohùn mọ̀. Wọ́n náà ti kó èèyàn 9 nínú wọn. Wọn ò wá tí announce ṣé Yorùbá ni àbí Ìbò ni àbáwúsá ni àbára wọn náà ni. Ó yẹ kán jọ torí Ọlọ́run kán tètè pariwo wọn síta o. Torí gbogbo bí wọ́n bá ṣe ń sọ tó bá jẹ́ pé báńdíìtì ni wọ́n, tó bá ti ń perí ara wọn pé àwọn àmì Christian of kinní kan, ẹ̀yin chọ́ọ̀chì ẹ̀ ṣe kinní kan, wọ́n ò ṣe wọ́n lè ṣe ẹ dákun ẹ tètè rescue àwọn ẹni ẹlẹ́ni o. Ẹ rescue wọn ẹ dákun torí Ọlọ́run o. Torí àwọn ọba tó wà ń bẹ̀ tí wọ́n wà ní gbogbo Ọ̀yọ́ state yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọ́n mojú ilẹ̀ jù kan lọ o. Ẹ má ti torí ọ̀rọ̀ ọjà kẹ́ ẹ máa fi àwọn èèyàn, ẹ̀mí èèyàn ta káàdì, kẹ́ ẹ máa fi ẹ̀mí èèyàn láti lè gba ilẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ọ̀rọ̀ Iya Cassette yàtọ̀ o. Ǹjẹ́ ti gbọ́? Sàn láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀. Ẹ dákun torí Ọlọ́run, ọ̀rọ̀ yìí ní fura lọ́wọ́. Ó ní fura lọ́wọ́, wọ́n lọ́lọ́pàá wà ń bẹ̀, gbogbo ẹ̀ wà ń bẹ̀, vigilante wà ń bẹ̀, gbogbo ẹ̀ wà ń bẹ̀, kí ló dé? Ó ṣe wá jẹ́nu skul yẹn ni, ṣé kò sí mọ́sálásí ń bẹ̀? Ó ṣe jẹ́ bẹ́ẹ̀, àbí ò sílé oníṣẹ̀ṣe náà níbẹ̀? Ẹ fọ̀rọ̀ yìí ẹ fi ṣírò ara yín, ẹ dákun torí Ọlọ́run, mi ò gbìjà anybody. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn ta káàdì lọ́yọ̀ state. Ẹ má fi ẹ̀mí àwọn èèyàn ta ṣe politics lọ́yọ̀ state. Kí gbogbo abiyamọ kó dìde sókè. Kódà bí bàbá mi bá wà nù rẹ̀ mò ń pariwo síta. Bí ẹ̀gbọ́n mi bá wà nù wọn mò ń pariwo síta.
eléyìí kì í ṣe ọ̀rọ̀ wípé bandit yàwó ẹ má fi àwọn èèyàn ẹ má fi wọ́n ta káàdì ẹ má fi wọ́n ṣe pọ́lítíìsì káwọn lọ́balọ́ba wọ́n má fi àwọn èèyàn lújà kí wọ́n má fi àwọn èèyàn lújà ẹ jọ̀ọ́ ọ̀kan rí náà jù kan lọ o bẹ́ẹ̀yàn kan bú mi sábẹ́ comment section wàláì tàláì ìyá ẹ̀ ló bú torí pé kí ni tó ń lọ yìí ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síta torí bí ti Dr. Aborode ṣe ṣẹlẹ̀ ní tí wọ́n fi ń sọ pé kì í ṣe bandit ló pa pọ́lítíìsì ni àwọn ẹni tán jọ ń du pọ́lítíìsì ni òun ló tún wá fẹ́ ṣẹlẹ̀ yìí nìsín ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bó bá jẹ́ bandit ni ẹ dákun ẹ tètè bá wa fi ẹsẹ̀ sí torí pé kí ni ìlú Ìbàdàn ẹ ti gbàlejò ọ̀ràn ọ̀rẹ́dì gbogbo bí wọ́n sì ti jìjà Fúlàní mọ̀sígò wọ́n máa wọbẹ̀ o Táyọ̀ ẹ dìde gédégbé ń tẹ́ ẹ bá máa ṣe sí gómìnà of Oyo State ẹ̀ tí kú òǹbẹ́ o Ọlọ́run jẹ́ kú òlẹ́mí láyọ̀ àtàláfíà ẹ má jẹ́ ká fi ẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni wéwu ẹ má jẹ́ ká àwọn ọmọ kéékèèké tí ì bá ṣe pé láwọn ẹni tó ń bá wọn jẹ tó ń bá yín mu nílùú yẹn wọ́n ti darapọ̀ máwọn báńdíìtì tí wọ́n fi ṣiṣẹ́ tí wọ́n fi bá lù jà tí wọ́n fi bá wọn lọ́balọ́ba náà jà tí wọ́n fi ràn kan lọ́wọ́ sí kan òdodo ọ̀rọ̀ ni a máa sọ wọn ò torí àwa Yorùbá a máa ṣe eye service too much eye service wa ti pọ̀ jù àárò òdodo ńlẹ̀ àní sọ àwa máa pẹ́kọ́ náà àwọn ẹni tán mú ìṣebé èèyàn ni àwọn ẹni kidnapper wa mú ìṣebé èèyàn ni wọ́n ẹ dákun ṣerú àwọn eléyìí lè ní wọ́n lè ní 2 million lápò tí wọ́n dà lẹ́lẹ̀ ẹ wo bí wọ́n ṣe pa bàbá oníbàbà ẹ wo bí wọ́n ṣe rẹ́ bàbá yìí wọ́n ní kó dárúkọ rẹ̀ ìgbà tó dárúkọ rẹ̀ wọ́n dẹ̀ gé orí ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nílùú Ìbàdàn ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa mójútó bàbá wa Ṣèyí Mákindé èyí ti pọ̀ jù. àwọn mẹ́ta kan lẹ́ẹ̀kejì ó jẹ́ odidi èèyàn 9 tí ọwọ́ ti tẹ̀ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ orí local government ìkọlù tí wọ́n ṣe sí ẹ̀sìn ẹ̀lẹ̀ tí wọ́n ṣe sí àwọn schools bíi 3 ilé tí wọ́n kó àwọn ọmọ lọ 39 ni àwọn ọmọ tí wọ́n kó wọ́n gbé principal kan wọ́n gbé vice principal kan wọ́n dẹ̀ kó àwọn teachers lọ ṣùgbọ́n ní báyìí gbogbo èèyàn tí wọ́n kó wọ́n náà jẹ́ 39 students 10 staff ni wọ́n kó pàpọ̀ principal gbogbo èèyàn tẹ́ ẹ bá mi share tẹ́ ẹ bá mi like tẹ́ ẹ comment mo kí wípé. sẹ́yìn náà gbọ́ báyìí torí mo rí fídíò yẹn ni o ló jẹ́ máa sọ̀rọ̀ sẹ́yìn náà gbọ́ báyìí 49 people náà kó ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn mẹ̀kúnnù ẹ wá fẹ́ fi wọ́n ta káàdì ẹ fẹ́ fi wọ́n ṣe pọ́lítíìsì ẹ fẹ́ fi wọ́n ṣe pọ́lítíìsì ẹ dákun torí Ọlọ́run nílùú Ọ̀yọ́ state ẹ ti gbàlejò ọ̀ràn ẹ dákun torí Ọlọ́run a ti sọ títí kó ní kálukú ó dúró láàyè ẹ má fi ra yín ta káàdì lọ nílùú Ìbàdàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Ìbàdàn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má fi ra yín ta káàdì torí ọ̀rọ̀ tèmi ó yàtọ̀ sí torí kálukú ojú tèmi fi wò nù àwọn ẹni tán wá rí mú yìí ó yẹ kán jẹ́ ká mọrú èdè tán jẹ́ kán jẹ́ ká mọnú àwọn èèyàn tán wà kẹ́ ẹ wá lọ fojú wo ìkìlọ̀ tán ti kìlọ̀ fún Ìbàdàn ìpẹ́ kò tó bẹ́ẹ̀ láti ní kí màálù ò mọ̀ dàrán ẹ ṣe yẹn lé ní kẹ́ ẹ tún wá lọ fojú wo ohun tó ti ṣẹlẹ̀ tí mo sọ pé Gumi sọ pé òun wọ́n ń gbẹ̀san ni kí ni tó ti ṣẹlẹ̀ rí nìbàdàn tá a ti sọ pé yóò lẹ́yìn o ẹ dákun torí Ọlọ́run ẹ ṣàmójútó gómìnà Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run torí ẹ̀yin náà bímọ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀jẹ̀ ìwúrẹ́ ẹ dákun torí Ọlọ́run ẹ bímọ o ẹ dákun torí Ọlọ́run àwọn ẹni yìí tálíkà ni wọn ò lówó lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ló dé ń bo ní kán ti rówó tí wọ́n ìgbèyàn 49 wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí 9 kó nínú àwọn ẹni tí wọ́n fura sí ẹ má jẹ́ kíkiní yóò dàbí Taborode o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o a ní Fúlàní ni wọ́n ní rárá àwọn politician ni o ló jẹ́ kémi náà yàbàrá síbẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o bàbá wa Ṣèyí Mákindé ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ rọ̀bìrọ̀bì yìí ṣẹlẹ̀ ẹ tún fẹ́ kú òun bẹ́ẹ̀ ẹ wo tán fẹ́ dá sí yín lọ́rùn n tó máa mú yín jáde gan-an nu ǹjẹ́ ti gbọ́ ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí wọ́n ti pa bàbá yìí nípakúpa bóyá àwọn ọmọ rẹ̀ náà wà nínú àwọn ẹni tó kó yìí bóyá ìyàwó rẹ̀ náà wà nínú àwọn ẹni tó kó yìí ṣó yẹ kẹ́ ẹ máa gbàlejò òṣì ṣó yẹ jẹ́jẹ́ wa la wà ń lù ú mùsùlùmí ń ṣe tiẹ̀ kírísítẹ́nì ń ṣe tiẹ̀ oníṣẹ̀ṣe ń ṣe tiẹ̀ òjijì lẹ́ ń gbàlejò Gumi a sì wí àwọn kan ní amóríwá kámọ́rùn lẹ̀ nọ́ọ̀sì náà fi ń lérí síra wọn láàrin wọn ẹ dákun torí Ọlọ́run ẹ wá kan ṣe abiyamọ ni mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni bá bú mi nítorí tí mo sọ yìí wàláì tàláì irú ẹ̀ ó ṣẹlẹ̀ sọmọ rẹ̀ irú ẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́bí ẹ̀ ẹ
ẹ ṣàdákun torí Ọlọ́run ẹ bá wa bẹ̀ Ṣèyí Mákindé kó wá kan ṣe lórí ọ̀rọ̀ yìí. Àwọn ọmọ kéékèèké ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò le jù báyìí lọ.